a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká mumi tútù à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti ránṣẹ́ ìkíni kú oríire sí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì tó ti fìgbà kan jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé John Káyọ̀dé Fáyẹmí fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ 60 ọdún èyí tó pé lórílẹ̀ alàyè. Bọ́lá Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí èyí tó ṣe àpèjúwe Káyọ̀dé Fáyẹmí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ògbónágbòǹgbò olóṣèlú eléyìí tó jẹ́ wípé ó ṣetán tó fi ara jì fún orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Tinubu ti ṣe àpèjúwe rẹ̀ ó ní òun rántí ìgbà náà lọ́hùn-ún láti ọdún tó ti pẹ́ sẹ́yìn láyé ètò ìṣèjọba ológun ní ìgbà tí wọ́n ń jà láti gba ètò ìṣèjọba àwarawa kan gbà kúrò lọ́wọ́ àwọn ológun. Ó ní àtòun àti Fáyẹmí ni wọ́n jọ ń ja ìjà náà kiri tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwọ́de èyí tó méwu dání, ṣùgbọ́n Fáyẹmí jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn eléyìí tí ọkàn rẹ̀ tó dúró gírí tí ò bẹ̀rù tí ò sì ní òjò lára o, nítorí pé ibi gbogbo ló lè gboríwọ̀ láti lè rí dájú pé àwọn ènìyàn wọn ní òmìnira ara wọn. Ó ní òun tún rántí ìgbáyé ìjọba eléyìí tí wọ́n ṣe lọ́dún náà lọ́hùn-ún ní ìgbà tí wọ́n ń gbáradì láti di ìbò eléyìí tó wáyé ní oṣù kẹfà ọdún 1993 tí wọ́n ní June 12 ti olóògbé MKO Abiola. Ó ní Fáyẹmí bákan náà ó dúró tán o. Ó ní gbogbo ìgbà tí òun bá ń pe Fáyẹmí ló máa ń jẹ́ òun níhò, kì í sì bẹ̀rù, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀dàlẹ̀ ènìyàn. Tinubu tó wá gbà á ládùúrà fún Fáyẹmí wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyè náà ló darapọ̀ mọ́ gbogbo àwọn mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kí Káyọ̀dé Fáyẹmí o wípé ìgbà ọdún kan ni yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyè gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu bó ti ṣe ládùúrà tó sì ṣe àpèjúwe ọlọ́jọ́ ìbí ọ̀hún Fáyẹmí èyí tó pẹ́ ní 60 ọdún lórí ilẹ̀ èèpẹ̀ lónìí. Ẹ̀wẹ̀, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ṣe àpèjúwe ìwà ọmọlúàbí kéèyàn ó jáfara lẹ́nu iṣẹ́ àti mímáa tètè dé ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ògbónágbòǹgbò okùn èyí tó di ẹ̀mí iṣẹ́ àṣeyọrí mú léyìíkéyìí iṣẹ́ tènìyàn bá yàn láàyò, yálà iṣẹ́ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ tàbí iléeṣẹ́ aládàáni. Ó ní ìjáfáfá lẹ́nu iṣẹ́ ṣe pàtàkì, bẹ́ẹ̀ sì ni kéèyàn ó tètè máa débi iṣẹ́. Ó ní yóò máa mú ìlọsíwájú bá iléeṣẹ́ ni kéèyàn wá fi ọmọlúwàbí kún. Ó ní àwọn nǹkan wọ̀nyí ní okùn ìfà èyí tó máa ń jẹ́ kí ilé iṣẹ́ lọ sí òkè dáadáa sí i. Ó ní bó bá ti yẹ̀ láwọn nǹkan wọ̀nyí àkóbá ńláńlá ni yóò máa jẹ́ fún ilé iṣẹ́. Ọbásanjọ́ èyí tó sọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé o èyí tí wọ́n gbé kalẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ olùdarí ilé ìwòsàn ìjọba àpapọ̀ èyí tó wà nílùú Abẹ́òkúta lójú òpópónà márosẹ̀ Ìdí-Àbà sí Ajébọ̀ eyín FMC. Ètò ọ̀hún èyí tó wáyé níbi tí Ọbásanjọ́ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti àwọn ìlànà téèyàn lè gbà láti ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ ọba. Ló ní òun rántí ọdún náà lọ́hùn-ún nínú ọ̀kan nínú àwọn ọmọ bíbí inú òun tí í ṣe obìnrin, òun dá dúró lẹ́nu iṣẹ́ látàrí wípé ó pẹ́ débi iṣẹ́ o. Lọ́kan nínú àwọn ilé iṣẹ́ òun ibi wọ́n ti ń so ohun ọ̀gbìn lọ́mọ òun pẹ́ débẹ̀ tó sì jẹ́ ọ̀gá ilé iṣẹ́ náà lọ́dún náà lọ́hùn-ún. Ó ní òun ò gbèṣùgbẹ̀bà, òun dá dúró lẹ́nu iṣẹ́ èyí tó jẹ́ kí gbogbo àwọn òṣìṣẹ́ yòókù kí wọ́n súnra kì tí wọ́n sì ń sọ wípé bí ènìyàn bá lè dá ọmọ bíbí inú rẹ̀ dúró lẹ́nu iṣẹ́, wọ́n ní èwo ní ti àwọn, àmọ́ ní ọ̀rọ̀ tiwọn eléyìí tí ò wára egun tàbí ẹran o. Ó ní báyìí ní ìgbésẹ̀ náà òun ló mú ìlọsíwájú bá ilé iṣẹ́ òun di wákàtí àtọwọ̀ yìí. Ọbásanjọ́ wá rọ àwọn ènìyàn pàápàá jù lẹ́nu iṣẹ́ ọba láti fi ìfọ́mọ ènìyàn
ìfọkànsí, ìfẹ́, ìlọsíwájú àti jíjàfara kí wọ́n yàn láàyò kó jẹ́ akọ̀mọ̀nà wọn eléyìí tí ó mú ìlọsíwájú bá ẹ̀ka yòówù tí wọ́n bá gbé wọn sí lẹ́nu iṣẹ́ ọba. Arákùnrin kan rèé eléyìí tí ilé ẹjọ́ èyí tó ń rí sí ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Èkó èyí tó wà ní Èbúté Mẹ́ta, ilé ẹjọ́ májísírèètì èyí tí wọ́n ní kí wọ́n lọ fi ọ̀gbẹ́ni kan sínú ọgbà àhámọ́ Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó látàrí ìwà kò tọ́ kan èyí tó wù pẹ̀lú ọmọ léjeléje obìnrin tí í ṣe ọmọ ọdún 9 gẹ́gẹ́ bí ilé ẹjọ́ májísírèètì ọ̀hún èyí tó wà ní Èbúté Mẹ́ta èyí tó dá ẹjọ́ náà lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí tí í ṣe ọjọ́ Jímọ̀ sọ di mímọ̀ wípé arákùnrin ọ̀hún èyí tó jẹ́ aṣegilẹ́ṣọ̀ọ́ tá a mọ̀ sí káfíńtà òun ni wọ́n ní ó hùwà kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 9 kan ní agbègbè Ayọ̀bọ̀ Ìpájà ní ìpínlẹ̀ Èkó. Ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì adẹ́rìn-pòṣónú obìnrin ni Princess eléyìí tó jẹ́ kí ọ̀rọ̀ náà kó lójútùú òun ló fi fọ́nrán kan léde èyí tó ṣe àfihàn ìwà ìbàjẹ́ èyí tí ọ̀gbẹ́ni ọ̀hún wò kó tó di wípé iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ Ayọ̀bọ̀ Ìpájà àwọn náà ti ẹsẹ̀ bọ ìwádìí tí wọ́n sì fi ọwọ́ òfin gbé arákùnrin náà èyí tí wọ́n wọ́ tuurutu bí òbúkọ alágídí lọ sí ilé ẹjọ́ májísírèètì èyí tó ń bẹ ní Yábà Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó. Adájọ́ ọ̀hún èyí tó ní pẹ̀lú ìwádìí àti ọ̀pọ̀lọpọ̀ atótónu lẹ́nu agbẹjọ́rò ti ìjọba láti fi ọ̀rọ̀ wá arákùnrin oníwà ìbàjẹ́ yìí lẹ́nu wò fi wọ̀nyí pé lótìtọ́ ń lódodo ní ọ̀gbẹ́ni ọ̀hún aṣegilẹ́ṣọ̀ọ́ káfíńtà náà ń ló jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn tí wọ́n sì ní má ṣe ní má mọ̀ béèyàn bá ti ṣe ohun tí ò yóò ṣe dandan ní kí ojú rẹ̀ kó rí nǹkan tí ò yóò rí o tí wọ́n ní kí wọ́n lọ rí fi pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Ènìyàn kan rèé ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn kan òun mà ló ti bu ẹnu àtẹ́ lu ìwà tí àwọn òṣìṣẹ́ tó jẹ́ ìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tí wọ́n wù pẹ̀lú ìwà ìlọ́nilọ́wọ́gbà tí wọ́n ṣe fún àwọn awakọ̀ pàápàá jù àwọn tí wọ́n ń wa ọ̀kadà alùpùpù. Ọ̀gbẹ́ni ọ̀hún ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Ólọ̀ òun ló fi ọ̀rọ̀ náà léde nínú fọ́nrán kan eléyìí tó bọ́ sọ́wọ́ àwọn oníròyìn léyìí tó ní àwọn òpópónà márosẹ̀ kan lágbègbè ìyànà Ìpájà wá sí Abúlé Ẹ̀gbá àti àwọn agbègbè wọ̀nyí ló jẹ́ pé àwọn ojú òpópónà etí ọkọ̀ bọ̀gìnì aláwọ̀ omi aró tá a mọ̀ sí BRT àti aláwọ̀ pupa Lagos wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà ní ò ní àwọn àmì ìdánimọ̀ kankan eléyìí tó sì jẹ́ wípé púpọ̀ nínú àwọn ọlọ́kadà ní máa ń rọ̀lú èyí tó jẹ́ wípé àwọn ọlọ́pàá wọ́n á ti dẹ́ǹgẹ́ síbì kan láti máa retí ẹni tí ó bọ́ sínú tàkúté ọ̀ràn èyí tí wọ́n kẹ́ sílẹ̀ látàrí ìwà ìmọ̀kànmọ̀kàn èyí tí àwọn ọlọ́pàá ń hù àti ìwà ìbìkítà láti má lè fi àwọn àmì sí àwọn òpópónà gbogbo kí wọ́n máa retí ẹni tí ó lu tàkúté ọ̀hún láti lọ́ wọn lọ́wọ́ gbà. Arákùnrin ọ̀hún Ṣẹ́gun Ólọ̀ èyí tó wá ní ìwà wọ̀nyí jẹ́ nǹkan búburú gẹ́gẹ́ bí ó ti fara rẹ̀ jìn láti lọ wá àwọn pátákó àti ọ̀dà fi máa sàmì sí àwọn ọ̀nà èyí tó jẹ́ ti ọkọ̀ akérò ti ọlọ́kadà àti ti ọkọ̀ BRT kí ọmọ má ṣe dàpọ̀ nílé ìwòsàn ló pe àkíyèsí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó àti àkíyèsí ìjọba ìpínlẹ̀ Èkó sí gbogbo àwọn ọ̀nà èyí tó nílò àmì ìdánimọ̀ kí àwọn èèyàn má bàa máa rọ́lu ìwà ọkọ̀ lójú pópó wípé kí wọ́n dákun dábọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n gbé ìgbésẹ̀ kí àwọn ọlọ́kadà àti àwọn onímọ́tò èyí tí àwọn ọlọ́pàá tó ń ti òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n sọ di jẹun kí wọ́n lè bọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá yìí káwọn tí ń ṣiṣẹ́ náà kí wọ́n lè jèrè iṣẹ́ ọwọ́ wọn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pá ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pá ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti korò ojú sí ìwà ìpáǹle jàgídíjàgan, ìwà ìbìkítà eléyìí tí ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé eyín Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable tó máa ń wù àti wàhálà tí máa ń dá sílẹ̀ láwọn agbègbè ní ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti korò ojú sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, wọ́n ní Portable ló hùwà eléyìí tó lòdì sí òfin àti ọwọ́ àbùkù tó fi kan àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí agbègbè ibi tó kọ́ ilé ìtajà nǹkan mímu rẹ̀ sí èyí tó ń bẹ ní Ìyànà Lógbò Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Àwọn òṣìṣẹ́ ìjọba àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ kíkọ́lé àti àyíká ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ní àwọn mẹ́ta ń ló lọ́bẹ̀ tí Portable tó sì fi ọwọ́ àbùkù tó fi kàn wọ́n. Àwọn ènìyàn ọ̀hún eléyìí tí wọ́n ní wọ́n jẹ́ lábọ̀ sí ilé iṣẹ́ ọ̀hún tó ń ti wà àìbìkítà búburú èyí tí Portable tó fi ojú wọn rí. Lára àwọn èèyàn ọ̀hún láti rí Ramon Lateef, ọ̀gbẹ́ni Akínpẹ̀lú Oyèrò àti Abídèmí Ọ̀nàbànjọ. Àwọn wọ̀nyí ni Portable fi ọwọ́ àbùkù kàn tó sì jẹ́ ipò òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ńlá àwọn ènìyàn náà. Báyìí ni ìjọba ìpínlẹ̀ Ògùn àti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n sì kó lára àwọn ọmọ Portable èyí tó ń lọ bíi 9 ni wọ́n fi ọwọ́ òfin kó tí wọ́n sì ti kó wọn lọ sí ilé ẹjọ́, níbi tí ilé ẹjọ́ náà ti dá ẹjọ́ ọ̀hún pẹ̀lú ẹ̀sùn èyí tó ń lọ bíi 6 èyí tí wọ́n kà sí wọn lọ́rùn. Àwọn ènìyàn náà ni wọ́n ní ènìyàn kọ̀ọ̀kan wọn yóò san owó ìtanràn mílíọ̀nù 5 náírà èèyàn kankan. Wọn yóò sì wá onídùúró méjì tó ní dèdè owó yìí lọ́wọ́ tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Ògùn tó ń san owó orí rẹ̀ dáadáa fún odidi ọdún 2 tí yóò yẹ̀ gẹ̀rẹ̀ lọ́ní. Lẹ́yìn náà ni wọn yóò tó fi wọ́n sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti kó wọn pamọ́ sínú ọgbà àhámọ́ báyìí títí di ìgbà tí wọn yóò fi lè tẹ̀lé ìlànà àti gbèdéke èyí tí wọ́n là sílẹ̀. Bákan náà ni gómìnà Dàpọ̀ Abíọ́dún èyí tó fi àìdùnnú rẹ̀ hàn sí gbogbo ìwà ìpáǹle jàgídíjàgan, ìwà dàláfíà omi àdúgbò láàmú èyí tí Portable tó ń wò. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan èyí tí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Dàpọ̀ Abíọ́dún lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Káyọ̀dé Akínmádé tó fi léde wípé Dàpọ̀ Abíọ́dún korò ojú sí gbogbo ìwà ìpáǹle Portable tí wọ́n sì ti ní ẹnikẹ́ni tó bá ti tàpá sí òfin yóò jẹ ìyà lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ. Èyí tí Portable náà pẹ̀lú àwọn ẹran tí yóò jẹ ìyà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn látàrí àwọn ẹ̀sùn búburú èyí tí wọ́n ti kà sí ní ọrùn. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn mi nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́ fún kó wa. Àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun bí ẹ ti ń wò wá o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.